Allahumma salli wa sallim má yà mí ká òkè má yà ọ́ gbàrún. Sàwọn àlékún àfa. Ajá. Àfa yìí náà láwọn wá ìmọ̀ ní kí mú wọn wá pẹ̀ wá nílé. Ṣé sábà ta lè sábà lọ́dọ̀ wọn rẹ ni? Àwọn lè ní. Allahu Akbar. Bẹ́ẹ̀ni sà, mo lọ tọ́lẹ̀tì nígbà tí màá fi dé padà wọ́n ní ẹ ti lọ mo fẹ́ ní kí àìmú wọn sọ́dọ̀ yín. Àwa ti lọ nígbà tá a ṣe ṣàdúrà àwọn táwọn wọ́n ti gbé jíjẹ mú mu wá fún wa. Ẹ̀ ń ṣètọ́jú àwọn àbá o, ọmọ mi jẹun, èmi náà jẹun, kọ́dọ̀ ọmọ mi tún gbé wálé. Mo lẹ́ẹ̀kì mo ṣe ìtọ́jú àwọn fàdà dáadáa. La ilaha illallah o, Ọlọ́run sì kẹ́ ẹ̀yin náà. Mo ní kẹfẹ́ lẹ́yìn náà kan. Eléyìí náà tún wà bẹ́ẹ̀. Eléyìí náà tún wà bẹ́ẹ̀. La ilaha illallah. Bẹ́ẹ̀ máa ń ṣe tẹni Ọlọ́run ó ṣe tiẹ̀ bá. Ọlọ́run ó ṣe ti yín. Abẹ́rẹ́ nìyí. Èyí fi wọn lọ báwọn. Ẹ̀wọ̀n bí ṣe ṣe dáadáa sáyẹn ẹni Ọlọ́run. Ẹ̀wọ̀n bí ṣe ṣe tọ́jú àwọn ẹni Ọlọ́run. Allahu Akbar. Fàlà kúlí. Ọ̀yá ìwọ ọ̀yá lè lọ tẹlifíṣàn lè lọ tẹlifíṣàn. Àwọn gbọ́dọ̀ tẹlifíṣàn ṣe lọ. Tẹlifíṣàn ẹ pé bẹ́ẹ̀ ni tẹlifíṣàn ṣe lọ. Kí la lè ní kó wọn lọ sí o. Àǹtú tí mo ní hàn láàárọ̀ mélòó mo ní hàn. 100,000 ọgbẹ́ tẹ̀yàn. O ti hàn 100 ọ̀yá lè hàn 100,000 lè hàn 100,000. Àwọn ìgbà kí ló dé 100,000 bó 7,000 mọ̀ lọ́wọ́ lóhùn ni. Èwo ló kàn? So o mọ bùkátà ẹni tó ní àǹtú o mọ bí bùkátà rẹ ṣe tó ni. Àwọn òpin làṣán ní ìdòwú lọ ni. Kódà tí yóò bá bẹ bí Dangote yóò bú lọ ọ̀gá súnmọ́ ìgbà mìíràn sára wù 100,000. Lè hàn 100,000 kàkà bá ní yóò máa gbóyin lẹ́nu ní yóò máa gbóyin lẹ́nu ní kò sí sẹ́fẹ́ fásọ yóò máa gbóyin lẹ́nu ní nítorí ọ̀rẹ́ fi sú mi nu yóò máa gbómi lẹ́nu ní. Fàlà kúlí owó tó promise mi ń kọ́. Mo pọ̀. Àní mo tún wá fẹ́ ra kírìmù gbàlódé kan tí mo dán sí Ọlọ́run. Sí lọ́rùn náà ká fún ọ torí mo ti jó yọ pé níwọ̀n ìgbà tó bá ti ń ṣe tàfà ipe yẹn ń ṣe tọ́lọ́run ni èyí ò sì ní ṣe tọ́lọ́run kọ́lọ́ mọ̀ ṣe títí ẹ̀. Ìṣẹ̀wọ̀n ṣe tiẹ̀ náà ni. Ọlọ́run sì mọ̀ ṣe tiẹ̀ náà kí ká fún ọ. Wọ́n ká Fàlà kúlí. Kí mọ̀ tún ká. Ni ọmọ ká gbogbo ẹ̀ náà rẹ̀. Fàlà kúlí. Yé. Fàlà kúlí. Dáhùn sẹ́yìn ọmọ yìí kọ́ ni ó gba àlìjẹ́ náà bọ́ lọ́wọ́ mi báyìí. Náà pé di ọmọ yìí ni ó gba àlìjẹ́ náà bọ́ náà wọ̀ mí. Àwọn òpin ọ̀la àlejò yín ti lọ oṣù mọ̀ yìí pé torí àlejò yẹn fi sọ pé tí lọ́mọ wọn súnmọ́ sàmílíọ̀nù sára wù 100,000. Àwọn òpin ọ̀la wò mí dà. Báyìí kìí sọlú ala nàbí yìí lẹ́kẹ̀rẹ́. Sallallahu alaihi wasallam. Sọlú ala nàbí yìí lẹ́ Mustapha. Sallallahu alaihi wasallam. Báyìí kìí ànábì jó yé wa pé mùsùlùmí àti mùsùlùmí ọmọ ìyá ń gbogbo wa. Ó wá tíyàn lójú kí mùsùlùmí ọgbẹ́ èèyàn kásìrì rẹ̀ fẹ́ tú kéèyàn má lè bo àṣírí rẹ̀. Owó rẹ̀ kan tábà hàn mú wa ó ti fi bo àṣírí ọmọ ìyá wa mùsùlùmí tó lọ lẹ́ẹ̀kan hàn. You say what? Àwọn òpin ọ̀la ẹ fọwọ́ mi bù àṣírí aláṣírí yín. Àbẹ́ yóò fẹ́ bù àṣírí ẹ̀yin méjèèjì. Àwọn òpin ọ̀la tòtún nípò láyé tòtún nípò lọ. Lérí pa owó rẹ̀ bo ọmọ ìyá wa nínú Ìsìlámù láṣìírí. Àwọn òpin ọ̀la yẹn sọmọ ìyá yín ẹ sì ṣe mùsùlùmí òdodo. Kí ló dé kí ló le tó báyìí kí ló rí. Àwọn òpin ọ̀la ànábì sọ wípé mùsùlùmí òdodo ìkẹ́ tó bá ti lè gbà ní èyí tó ṣe fún ọmọlàkejì yẹn. Àwọn òpin ọ̀la tí ìkẹ́tẹ́ ẹ ṣe fún mi yìí ṣé ẹ lè gbà? Kí ló dé tí nǹkan máa ń ká ọ láà ọkùnrin yìí nǹkan rẹ nǹkan mi ni nǹkan tèmi náà nǹkan rẹ ni tọ́lọ́ bá fi nǹkan mi sọ́dọ̀ rẹ tó bá lè fi bíyà bùkátà ọ̀dọ̀ rẹ bọ́ sọ́dọ̀ mi nù èmi náà sì fi bíyà bùkátà. Bíyà bùkátà ni ẹ pé owó yìí kan báyìí kì í bọ́ sí mi lọ́wọ́ rí tó jẹ́ bẹ́ẹ̀ lè sọ nínú yín dùn yín ẹ lè gbà ọ́. Mo lè gbà á. Ẹ lè gbà ọ́. Mo lè gbà á. Ẹ lè gbà ọ́. Kí ni ń bínú sí nísìnyí nǹkan rẹ nǹkan mi ni Ọlọ́run fowó rẹ bíyà bùkátà mi ni Ọlọ́run lè fowó tèmi náà bíyà bùkátà rẹ. Àwọn ìpínlẹ̀ ẹgbà ní wọ́n ti mọ̀ nípa gbẹ̀kátà gbà ní àdúrà àwọn àtúnjẹ tó gbà ẹ̀yin lẹ́jẹ́ àtọwọ́ tó gbà ẹ̀yin lẹ́nà alọ́kùnmọ̀lẹ̀ àbá kékeré kò lé tó yìí. alọ́kùnmọ̀lẹ̀ kí yóò lé tó bẹ́ẹ̀ ẹ fọwọ́ mi ẹ fi bù wá sí aláṣìírí yín alọ́kùnmọ̀lẹ̀ kí ló ṣẹlẹ̀ sí ni ó ní wọ́n fi ra bàtà lẹ́ fi bù wá sí aláṣìírí yín àtìyá ibẹ̀ jọjọ tú ni àtìyá ibẹ̀ jọjọ tú dẹ̀rù ni ó ní wọ́n fi ra bàtà. Ó tún wá kó oúnjẹ lẹ̀ lérí kíni wo oúnjẹ tó tún gbé wáyé náà á tún fi bù àṣírí ìkùn ni a jẹ òun náà a tún fi bù àṣírí ìkùn ni nǹkan rẹ nǹkan rẹ ni abówó rẹ bù àṣírí ọmọ ìyá wa nù kí ìwọ náà bá rí nǹkan wa náà ó tún lè fi bí àbùkátà kí ìwọ náà fi bù àṣírí ara rẹ. Àbí ọlọ́ọ̀bí gbé àbùkátà nìkan ni tí ọmọ tó ń ṣe tájú àti ìwádà fi ń gbá ó lè mú. Àwé yìí ń jẹun tó dáa o. Èèyàn ní jí àlámù tẹ́ mọ́ bá dọ́mùdọ́mù nínú. Àbò rí i a ti ṣe owó yẹn sí àkáàtì ẹ̀ sóò ti rí. Mo sí àlàtì.
let's do business with you. Àwọn ti fẹ́ máa lọ. Àbá kékeré àwọn òwò wọn ń sẹ́ndì owó sí wa tán wọ́n ń sẹ́ndì ẹ̀sà àkáǹtì títí ẹ̀. Tálàwọ̀ eléyìí. Àwọn òkú mọ̀lẹ́ dókítà Adélakùn ní ẹkí wọn. Dókítà Adélakùn sàlámù àlékún. Wa alaikum salam. Ní ìdákùn alórẹ̀ta ni wọ́n wá tọ́jú. Àwọn òkú mọ̀lẹ́ ẹ̀wọ́ kan yín ni. Kí ló ṣe mí? Lẹ́nu sí tí mo kàn jẹ́ ohun tí mo sì sùn. Àwọn òkú mọ̀lẹ́ mo ní ìdòwò ni wọ́n sì wo gbónú ilé ìrí kẹta ta mo bá pàdé wọn lójú ọ̀nà máa sọ wípé àwọn ra kídìní. Wọ́n á wò pé àwọn náà ní àwọn òkú mọ̀lẹ́ mi ní tọ́ba mi yọ títí yín. Kẹ́yọ̀ kí ni? Kídìní yín. Kẹ́yọ̀ kí ni? Àbá kékeré. Àwọn òkú mọ̀lẹ́ mọ̀ pariwo ẹ̀mẹ́rẹ́ ọ̀tá wa o. Dákun ilé ọwọ́ wò lájọ wà. Ẹ̀bẹ́ yìí lọ sọ wípé nǹkan yìí nǹkan mi ni nǹkan tèmi náà nǹkan yìí ni. Tí bá wá ibẹ̀ sẹ́yìn ti kíndìnrín ni. Dókítà Adélakùn ẹ̀dá sọ fún mi pé kí tó sọ yẹn impossible ni. Wàhálà tí human being ni. Àìláìlàlà. Àbá kékeré ìṣe báyìí bàbá mi. Ẹyọ kéde. Ní ti ń kan mí ní nǹkan. Ẹ má pariwo. Wò bẹ́ẹ̀ ṣe pariwo yẹn, ó lè affect yìí o. Aṣẹ ẹran kìlì yẹn ni o. Ó lè affect yìí mentally, spiritually ó lè affect yìí. Ó lè affect yìí psychologically. Tó yẹ yí bàjẹ́. Ẹ má pariwo. Bàbá kékeré, àná kọ́mọlá yìí strong gan o. Wọ́n bá yọ strong òjíṣẹ́ Ọlọ́run tó lálàáfíà ni wọ́n. Tá bá yọ kídìní àwọn èèyàn báyìí bí ọjọ́ kẹta ló tó máa ń dìde. How now? Nǹkan tó ètò jí ògùn owó tí mo fi síbi oúnjẹ wọn ìwọ ọ̀sùn púpọ̀ ní díẹ̀ ni mo wà ara fi sí. Ibi oúnjẹ ló fògùn sí. Ìsáwọ́ rẹ̀ pé tí mo lè fi sùn máa. Tínú mi yọ kíndìnrín kò lára mi tí ìbí dìde. Ibi oúnjẹ ló fògùn oorun sí. Tèmi bá mi mo jẹjẹ kú jẹ. Wow, you are wise. Oh, wise. Àwa ti fẹ́ máa lọ. In case tóbìnrin já ojú tọkùnrin lọ àfa kékeré tí bá fẹ́ yọ tẹ́lẹ̀. Àyè máa ronú sí. Àyàbá ní òun máa ronú sí. Wọ́n yọ ti bàbá rẹ̀, wọ́n yọ ti ìyá rẹ̀, wọ́n yọ ti gbogbo ilé yìí. Wọ́n ló tún máa ronú sí tẹ́lẹ̀ àbá kékeré. Ìṣe báyìí bàbá mi ìdá kí ni mo ṣe fún ọ. Àwọn òkú ẹ̀rọ pariwo púpọ̀ jù mo ti bá ra mọ́tò àti mílìkì kalẹ̀. Àwọn òkú mọ̀lẹ́ tẹ́ bá tún mu mọ́tò lójoojúmọ́ ẹjọ́ mo wà nù yín so that kíndìnrín máa wù padà. Ta ló sọ fún ọ pé kíndìnrín máa ń wú? Wọ́n ti rẹ́ni tó ń yọ kíndìnrín rẹ̀ tí kíndìnrín rẹ̀ wù padà yìí ni. Àwọn òkú ẹ̀sán kó tá a bá gé kókó ni mo wù padà. Kò dáa rẹ̀. Kíndìnrín ló fi wo koríko àbáyé kiri. Èló ló ta kíndìnrín mi? 50,000. 50,000 àbáyé kiri láìláìlọ́lá 5,000 lásán mo gbà lọ́wọ́ rẹ̀. Ibu àṣírí aláṣírí ó ti ta kíndìnrín mi 50,000. Ó yá ìdá 5,000 rẹ padà. Àmì dá kíndìnrín mi padà. Àwọn òkú mọ̀lẹ́ wọn lè rí dá padà mọ́. A ní èèmọ̀ sí dókítà yẹn. Dókítà ẹranko ni wọn ló fún yẹn. Ẹlẹ́dẹ̀ rẹ̀ ló fẹ́ jẹ́ ẹ̀. Mo dáná. Ẹ yọ kíndìnrín tèmi ẹ wọ́n lè fún ẹlẹ́dẹ̀ jẹ. Àbáyé kiri. Àwọn òkú mọ̀lẹ́ ẹ sọ pé tí yín bá dé ìpẹ́ ra àgbà. Àwọn òkú mọ̀lẹ́ ẹ gbé léyìí o. Ara mi ò lè gba eléyìí o. Ẹ gbà o. Ara mi ò lè gba eléyìí. Ẹ gbà o. Láìláìlọ́lá. Shit, a ti gbàgbé fóònù mẹ́. Ọlọ́run ní jẹ́ ẹ̀rí lẹ́yìn karambà ní gbogbo yìí. Lákòótọ́ Ọlọ́run pẹ̀lú àdájọ́ tó kó wáyé. Ẹ tún fẹ́ wáyé tẹ́lẹ̀ àyè. Mo sọ fún kó máa careless pẹ̀lú fóònù mi. Sorry sir. Careless pẹ̀lú fóònù mi. Sorry sir. Dr. Adélakùn, bá mi mú fóònù ẹ kó fi try nọ́mbà mi. Nonsense lè yẹ la. Dọ́tọ̀, kí máa ń dún. Kí ni dókòó yín? Kòmí máa ń fa gbé tí kòmí máa ń gbẹ̀. Wà á lẹ́yìn náà lọ́kùnrin mọ̀lẹ́ mi ní kí n dúró. Tèmi tó ń bá mi. Shit! Ó ti gbàgbé fóònù sínú máì mẹ́n. Ìgbà tá a fi ń tan náà ni. Oh shit! Ẹ̀jẹ̀ àgbàgbé gbogbo ẹ̀ kí ló wá fẹ́ ṣẹlẹ̀ báyìí? A máa tún la ni o. Àbáyé kékeré ta ni ó làbí? Dr. Adélakùn. Adélakùn. Ṣàánú mi náà. Oh shit! Mi bá máa yọ, but máa yọ for your own sake. Torí fóònù yẹn bó ṣe wà yẹn, ó ti connect mọ́ life ẹ̀. Ó ti yẹ báyẹn. Bó ṣe wà nù ẹ̀yẹn kò gbọ́dọ̀ kú mọ́ ẹ nínú. Ìwọ náà máa kú ni. Fóònù yẹn dẹ̀ ti wà ní 5%. iPhone dẹ̀ ni. Ó dẹ̀ láfi tan nígbà tá à ń yọ kídìní ẹ̀. Ó dẹ̀ tó tan dátà kalẹ̀. Ó dẹ̀ tó transport fún Fàdálakùn. Ìwọ náà kan wá imagine. iPhone tó wà ní 5%. Tàdé tẹ́ gbogbo orúkọ báyìí kalẹ̀. How many minutes ló rò kó fi máa kú? Aláì kò lè lò ju 3 seconds lọ. Tó túmọ̀ sí pé 3 seconds ló kù tó ní. Kí ni chance ẹ̀? Kí ni choice ẹ̀? Ṣé kí n là ní àbí kí n máa lọ? Adélakùn, ó kó pa mí. Àwọn òkú mọ̀lẹ́ bá fún ilẹ̀.